Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. ẹni tó kó yín wá sáàfin ibi burúkú lè máa fi ń sọ Ọlọ́run Olódùmarè ò ní jẹ́ kí ẹ ya ọmọ àwùsá o bẹ́bẹ́ láyé kò sẹ́ni tó lè ṣe jìnnà a máa ń gbìyànjú bí ni mo lè máa gbìyànjú náà ẹ má fi bí sọ ẹni tó mú yín wá o ẹni tó sá káàkiri orílẹ̀-èdè àgbáláyé bóyá máa ń pè mí ó lè pè mí mẹ́sàn-án mẹ́wàá kábíyèsí kí n ṣe báyìí fún mi ìdáyàn rẹ̀ mo bẹ̀ ẹ́ lórúkọ lọ ẹ má fi bí sọ fún gbogbo yóò yẹ pàtàkì fún mi ìrìn àjò ìdílé pàtàkì yẹn dáadáa o wọn náà lè ṣàkóso ẹni tó kọ láti ní ìlú dáadáa ọmọ ọ̀fẹ́ lọ síbi gbogbo tó ẹ dáadáa Ọlọ́run Olódùmarè àbámi dúró tiẹ̀ fọkànbalẹ̀ ọkàn yà balẹ̀ nǹkan tá a máa kó ṣe fún ẹ a máa ń ṣe apá àtẹsẹ̀ fún yàn wọ́n sọ fún mi pé wọ́n fẹ́ kó padà sí ibẹ̀ yẹn pé àwọn ará Yorùbá fẹ́ kó padà síbẹ̀ tó bá pé ó dàbí wọ́n ní nǹkan tó ń wọ̀n ẹ́ nìyẹn kó padà síbẹ̀ pé wọ́n ní àwọn nǹkan tó fẹ́ ṣe fún ẹ màá wá ra tíkẹ́ẹ̀tì fún ẹ àti make me bàtà tẹ̀lé wọ́n ọjọ́ tó máa lọ màá sanwó tíkẹ́ẹ̀tì tó bá wá rí apá yẹn ṣe fún torí a máa ṣe dáadáa ń bí ó wọ́n o ṣùgbọ́n Ọlọ́run máa fún wa ṣe Títí Láyọ̀ wà ní Ọ̀jájá mọ̀ ẹsẹ̀ ní tiẹ̀ ẹsẹ̀ ló gé tán yányán Ọlọ́run dẹ̀ fún wa ṣe owó tí ẹ lè mọ̀ fọkàn balẹ̀ wà á fọwọ́ ẹ méjèèjì wà á fi gbé àwọn ọmọ ẹ wà á fi gbé wọn wà á fi ṣe gbé ìwàhálà fún ẹ tó bá yẹ pé nǹkan tó fẹ́ torí tó ń sọ fún bọ́ọ̀lù fẹ́ nìyẹn o ò fẹ́ bẹ́ẹ̀ o ò fà pamọ́ ẹ kí ló fẹ́ irú iṣẹ́ wo ló fẹ́ irú business wo ló fẹ́ ṣe alábọ́ bí alábọ́ ní sùúrù ẹ mọ̀ bọ́dọ̀ máa ṣe ṣó o fẹ́ padà lọ́mọ́ ò padà lọ́mọ́ torí mo gbọ́ pọ́n gbé gbogbo akọ́ fẹ́ dáwó kọ̀ fún ẹ bẹ́ẹ̀ make me relevant ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà. Ok, ẹni tó
gé lápá yẹn ṣe fẹ́ kó lọ yọ́ǹbẹ̀ ní kí lè fẹ́ kó ṣe ọmọ tá a máa ṣe fún ẹ ní sùn gbójú ẹ sókè ṣé o fẹ́ lọ gbómi farabalẹ̀ o lọ o fẹ́ kọ́ da ẹ lókòwò yẹ ká máa mú díẹ̀ ìwọ náà abọ́ tó fẹ́ máa tà 500,000 naira. ẹjọ́ àṣẹ kábíyèsí o. ìyẹn 500,000 yẹn a tún máa ṣapá fún ẹ. ojú méjì tó bá wá ní pé wọ́n fẹ́ ṣe láǹfààní níbi tó ti gé lápá àdúgbò lọ́wọ́ ọlọ́gbọ́n wọn gba ẹ̀mí ẹ̀ màá tún ra tíkẹ́ẹ̀tì fún ẹ tó tún máa lọ. ẹjọ́ àṣẹ kábíyèsí o. tó kó wá jẹ́ 3-in-1 àbí ṣáà ti balẹ̀ báyìí ṣé o ti fara mọ́ báyìí mo ní kó ẹni kó kú sẹ́yìn ní o ó yẹ bá mu pàtẹ́wọ́ fẹ́. ìwọ ló ń sọ èdè Èkìtì àbí mo gbọ́ gbogbo ẹ̀ ọmọ bó dé Oǹdó Èkìtì ó ṣáà yí gbogbo ẹ̀ pọ̀ ìwọ ló lọ́mọ méjì mo gbọ́ torí pé mo gbọ́ gbogbo tán ìsúnmọ́ bíi ó ló ti fìkan sí ló ń kọ́ bábà kí ló dé kò sí wàhálà kí ló ń ṣe kí ló ń kó tó ń ṣe kí ló wá fẹ́ èlò ní iṣẹ́ bí èlò ló ní fi rà dàbẹ̀ ìwọ náà 500,000. ẹjọ́ àṣẹ kábíyèsí o. ẹni sọ̀rọ̀ ọ̀wá mọ̀ ọmọ méjèèjì ọmọ ọdún mélòó ní ìkíní ó ti dàgbà torí ṣóńṣó ìlú ti sáré dá 21 year old náà ọmọ ìyá àdìgbò ó ti sáré dá nǹkan sílẹ̀ ìkejì kọ́ ọmọ ọdún mélòó ni àwọn ọmọ ẹ̀kọ́ ti ga jù ẹ lọ báwo ló ṣe fẹ́ lọ skul báyìí wọ́n ti dàgbà nǹkan tí mo fẹ́ ṣe ní pé tó bá láwọn fẹ́ kàwé ẹ bá mi lọ mú bá Benedux alẹ́ ọmọ wọn lé ní 3,000 táwọn sọ skul wọn títí dé university level. ẹjọ́ àṣẹ kábíyèsí o. wọ́n bá láwọn ò kàwé mọ́ ní 19 àti 21 ṣọ́kùnrin làwọn méjèèjì o tún fún ní èdè Oǹdó ọkùnrin ṣé wàá jẹ lókìlì tó lọ tó jẹ lókìlì kéètì ẹjẹ lókìlì òwe ẹjẹ lókìlì ẹ bá mi pàtẹ́wọ́ fún wàá mọ àwọn méjèèjì make you relevant wàá mú wọn lọ fún tó bá láwọn fẹ́ kàwé a máa sọ ilé ìwé ó di mẹ́ta. Oya kúrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá ẹ̀ lọ́gbọ́dọ̀ àwọn yòókù ẹ̀ kúrò lẹ́ eléyìí lẹ́lẹ́kùn àti ẹ̀gbọ́dà ti tó sọ ẹkún ló fi sọ̀rọ̀ tán ó tó kọ́ fa ẹkún yóò mi ò gbọ́rọ̀ ẹ̀ dáadáa kí ló dé tó yẹ wá fẹ́ kún mú lóòótẹ́ ibo nílùú tiẹ̀ Ìbàdàn mi sí ọ̀gọ̀ ẹnu yìí dẹ̀ mú o tàbá ní kó mú gbogbo abúlísì ló máa fẹ́ mú wa ká o ọmọ Ìbàdàn kí ni kí ni ajẹ́ lánàá kí la fi jókòó sinimá kí la wò lánàá sẹ́ẹ̀sì kí ló pé yẹn lọ mi ò gbọ́ kí lè pé sẹ́ẹ̀sì ọ́pṣẹ́sì 19 mi ìbọn kan sọ fún mi. Up kí lẹ pé sẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ni mo mọ ọmọ Ìbàdàn máa lọ ṣe examination kí ló wá fẹ́ dì o kí ló wọ́n lọ fẹ́ rí àmúgbọ̀ ẹkún ló fi tiẹ̀ sọ àti ẹ̀gbọ́ ẹ kí ni nǹkan tó fẹ́ ṣe mẹ́gbẹ́ nígbà jọ ń dúró lọ́jẹ́ káwọn ọmọ ẹ lo gbogbo kí ni ìdáadáa o èèyàn kan tó ṣe dáadáa jù ní ọmọ yẹn ọmọ tí mo fi ṣe ṣọ́ọ̀bù mo máa ń rí dáadáa ó dà pé ó ń dà ṣọ́ọ̀tì àti tóbi dáadáa ó yẹ kó ti di multi-millionaire àbáyọ
báwo ṣọ́ọ̀bù ẹ kún dáadáa o máa ń sẹ́ndì fídíò ó dàgbò máa ń sẹ́ndì sí ìyá yín gbà yẹn ojú ẹ̀ tiẹ̀ ti yàtọ̀ kọ̀ǹfọ̀ bó o ní nǹkan kọ̀ǹfọ̀ ṣé kọ̀ǹfọ̀ ti bímọ ṣé o ní boyfriend kọ̀ǹfọ̀ ojú ẹ̀ máa kọ̀ǹfọ̀ ó ga jù kọ̀ǹfọ̀ ojú ẹ̀ ti wálẹ̀ ni ojú ẹ̀ wà lókè tẹ́lẹ̀ ni kọ̀ǹfọ̀ ṣo ti ní àfẹ́sọ́nà ti wà kò tí ì sí lóòótọ́ ṣùgbọ́n kọ̀ǹfọ̀ owó ti dé báwo ni kí ni kọ̀ǹfọ̀ kí ni àwọn ṣọ́ọ̀bù ẹ̀yẹ ṣó ń ṣe dáadáa èló ni mo fún gbà yẹn tó fi bẹ̀rẹ̀ náà ẹ̀yẹ ti pé bàtà tó bẹ̀rẹ̀ ti pẹ́ ìgbà yẹn dọ́là ò tí ì lọ sókè báyìí ṣùgbọ́n ṣó lówó yẹn dáadáa kọ̀ǹfọ̀ ṣó lò dáadáa bọ́bọ̀ ló lọ kó fún bá mi fún kọ̀ǹfọ̀ 250 sí kó fún 250. ọmọ Ìbàdàn o ò tí ì sọ tiẹ̀ kí ló fẹ́ ibiṣẹ́ wo ló fẹ́ ṣe àwọn ilé ìjẹ tó ń tabọ́ tí ń tabọ́ èyí tó ń ta rẹ̀ sí àti kí ní tí ń ta rẹ̀ sí kí ni iṣẹ́ ti tiẹ̀ full stuff ìwọ ló tabọ́ ní ìwọ ló tabọ́ ọjà alábọ́ lẹ́ o ìwọ ń bọ́ kí ló ta ẹ̀dẹ̀s sórí ó ti ń lọ bẹ́ẹ̀ tí ẹ ń bọ́ okòwò kí ló jẹ́ bẹ́ẹ̀ okòwò ni ẹ̀ kí ni àwọn yòókù ti sọ tiwọn kí ni o fẹ́ máa lọ bá kí ló fẹ́ lọ máa kó fílẹ̀ jẹ́ kó sọ ọtún ẹ̀ tòótọ́ ni tòótọ́ orí yẹn sọ ó mọ tó máa ṣe fi 500,000 náà bẹ̀rẹ̀ fi 500,000 bẹ̀rẹ̀. ọmọ Ìbàdàn kí ni iṣó rẹ kí ló jẹ lánàá kí la fídíò kò so sensation olóhùn yọ kí ló wá lóhùn ẹ ṣe tó ṣe háráhárá ohun ẹ òyò mọ́ ni ṣùgbọ́n kó sọ pé wọ́n ti Secretary General United Nations ti ló máa fi gan tó máa. kí ló wá fẹ́ ràn mí. ṣé ilé ìtẹ̀sí fúnlẹ̀ náà pọ̀ o ṣé wọ́n máa ń fọ́n fòrẹ́ mẹ́rin ni wọ́n máa ń fọ́n fòrẹ́ ní ṣé Lebanon lọ àbí Egypt àbí Libya. mo fẹ́ máa ta aṣọ. irú aṣọ wo. aṣọ àwọn tọ́pù obìnrin àwọn ladies gown. níbo ló ti máa lọ máa kó ẹ má sanwó inú o ṣé ẹ lọ máa fi níbo ló ti fẹ́ lọ máa kó. mo fẹ́ lọ máa kó ní ìpínlẹ̀ ìgbàdé máa fi wá sí Ìjẹ̀bú-Òde. níjẹ̀bú-Òde tó ń gbé àbí 500,000 naira. ọjọ́ ṣe kábíyèsí o. Ọlọ́run Olódùmarè bá mi dún tì yín o àgbẹ̀ ó lè yá yàn ṣe o mo bẹ̀ yín lórúkọ ọlọ́pàá má yàjú sọ̀tà yín o Ọlọ́run ló fi ṣe atọ́nà fún yín ọ̀nà yá tọ́ ọ̀nà yá yẹ gbogbo ayé òdúró fún yín tó máa mọ̀ ọ́ ṣe o ní ṣíṣe ní ṣíjẹ ní ṣíwọ́ ní ṣífọ́ ní ṣílẹ̀dẹ̀ èyí náà máa jẹ́yàn láyé lágbára Ọlọ́run jíyàn láyé lágbára Ọlọ́run mo ti mú àwọn ọmọ fún ẹ ó yẹ pàtó fún ẹ ẹ máa mú ara yín lò láti ẹ má bàa ní jẹ mọ́ ẹ ti gbọ́ máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ní kó má darí wà mí kó ga yín bá yín pín fún yín ní lẹ́bẹ̀lẹ́bẹ̀ ó dà kójú àwọn ilé olè ojú àwọn sẹ́ẹ̀tì kan fọ́ ló lẹ ó dà pé àwọn sẹ́ẹ̀tì kan fọ́ yẹn lè díẹ̀ àwọn náà gang up náà láwọn fẹ́ bá ọ̀gá wọn jà àbí ṣó ti dáríjì wọn ìkan wà tó wá láti Ìsẹ́yìn ta fún lówó lọ́jọ́ yẹn alájà àjíà 750,000 wọ́n rántí àjíà yẹn kí ni nǹkan tó fowó yẹn ṣe ó ṣà ń lò dáadáa ṣó máa ń bá sọ̀rọ̀ ó ṣe dáadáa kọ́ńfọ́ ìjọ ọ̀nà máa mú ọkọ ẹ wá ó jẹ́ mọ́kọ ẹ wá kí bàbá ẹ lórí ìtẹ́ ó ní mọ́kọ wá ní àwọn bọ̀bọ̀ yẹn á ti máa ṣe kọ́ńfọ́bùrù ní kọ́ńfọ́bùrù lọ́wọ́ ẹ̀ kọ́ńfọ́bùrù lọ́wọ́ ẹ̀ kọ́ńfọ́bùrù lọ́wọ́ ẹ̀
ṣó wà kí lálẹ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún ọmọ yìí agbára ọlọ́run nínú rẹ̀ ayé ò ní fojú ọmọ pọ́n wa o gbogbo àwọn tá a ti bí wọ́n máa yẹ o gbogbo òbí tó wà bí èjì rẹ̀ gbogbo àwọn ọmọ yẹn o ọ̀nà yẹn là o ẹ̀ ní ṣiṣẹ́ o ẹ̀ ní ṣìjẹ́ o ẹ̀ ní ṣìwé o ẹ̀ ní ṣìfọ́ o ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀ o gbogbo ẹ̀ yóò nílò fún ẹjọ́ ẹ ó máa lọ rí ẹ ó máa bọ̀ rí kọ́ ọ̀gbọ́bálá ìkọ́ kéjọ lọ́nà ìkọ́ ayé ò ní kọ́ yín o ọlọ́run àbámi dúró tì í lágbára náà ẹ bá mi ló ti ṣe é ṣe o. Queen Mother, please give Queen Mother a resounding round of applause. Today is your day, a day of transformation, a day of honor, a day of glory. Your new name is, you are Yeye Tunti. Yeye tún ti dé ọba àdé o ó yẹ bá mi sọ pé yèyé tún ti dé yèyé tún ti dé. Be careful with the gailing. Yeah, please bring her. Ẹyọ kan pé nkẹkọọ yọ. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.